ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìkànnì Seed of Life TV tí àkókò oore ọ̀fẹ́ fún tòní. Ó jẹ́ ayọ̀ ọkàn mi láti bá yín pàdé ní ojú fọ́nrán tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́. Èmi náà ni arákùnrin Lékan Matthew Ọ̀jẹ́bayọ̀ ti ìjọ Divine Presence Baptist Church tó wà ní Abọ́mọ Àpáta ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ ká gbàdúrà bá ti fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ó tó àkókò láti wo ọ̀rọ̀ yín, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ rán ọ̀rọ̀ yín sí wa, ògo forúkọ Olúwa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kí ẹ gbé ọ̀rọ̀ yín Ọlọ́run bí ẹ ti ń wo ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ kí ẹ gbé ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú mi ká jọ pín nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Númérì orí 11 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé àwọn ènìyàn náà ń ṣe ìráhùn, wọ́n ń sọ ohun búburú ní etí Olúwa. Nígbà tí Olúwa sì gbọ́, ìbínú rẹ̀ sì ru, iná Olúwa sì ràn nínú wọn, ó sì run àwọn tí ó wà ní òpin ibùdó náà. Àwọn ènìyàn náà sì kígbe tọ̀ Mósè lọ. Nígbà tí Mósè gbàdúrà sí Olúwa, iná náà sì rẹlẹ̀, ó sì pe orúkọ ibẹ̀ ní Tàbéríà, níbi tí iná Olúwa ti jó láàrin wọn. Ẹsẹ̀ wúrà wa tí ó jẹ́ láti mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa ló wà ní ìwé Númérì orí 11 ẹsẹ̀ 1 abala ha rẹ̀. Àwọn ènìyàn náà ṣe ìráhùn, wọ́n sọ ohun tó burú ní etí Olúwa. Ní àkọ́kọ́, àkórí ọ̀rọ̀ tó wà níwájú wa láti wò láwùrọ̀ yìí náà ni ewu ṣíṣe àwáwí. Ewu. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo gbólóhùn ewu. Àwọn Yorùbá máa sọ wípé ẹni bá mọyì wúrà òun là á mọ̀ tà á fún. Oore tí Olúwa ṣe àwọn ọmọ Ísírẹ́lì ní mímú wọn láti ilẹ̀ Íjíbítì dé ìkóríta tí wọ́n wà, àti ìrírí ìpèsè àti ìrìn àjò ọjọ́ 3 tí wọ́n ti rìn ṣáájú ní ẹsẹ̀ 10, àní orí 10. Tí a bá wo ẹsẹ̀ bíi 5 tó gbẹ̀yìn ẹsẹ̀ 10 yẹn, a rí dídára Olúwa, bí Olúwa ṣe lọ níwájú wọn, tí Olúwa jà fún wọn, tí ènìyàn Olúwa gbé ohùn sókè wípé dìde Olúwa, jẹ́ kí àwọn ọ̀tá rẹ kí wọ́n túká. Wọ́n ti gbàgbé ohun tí Olúwa ṣe fún wọn nínú ìrìn àjò ọjọ́ 3. Láàárín àkókò tí wọ́n débi tí wọ́n tẹ̀dó sí, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìráhùn. Mo ń sọ máa wípé kí ni à ń pè ní ewu gan? Sẹ́rí tí èèyàn ò bá mọ ewu, ìtumọ̀ ewu tó wà lórí nǹkan téèyàn ṣe, èèyàn ó mọ ṣe ní ọ̀nà tí ó gbàwùyàn tí ìparun tàbí ìpalára tó sì lè wà. Téèyàn bá ti ní lọ́kàn wípé ohun kan tí mo fẹ́ ṣe, ewu wo ló wà níbẹ̀? Nígbà tá a bá sì ń sọ̀rọ̀ nípa ewu ń tọ́ka sí nǹkan tó ní ṣe pẹ̀lú ìparun tàbí ikú tàbí àtúbọ̀tán tí kò dára. Ewu tó wà nínú ìgbésẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì gbé la fẹ́ wò ní àkókò yìí. Kí ni nǹkan tí wọ́n ṣe? Nígbà tí èèyàn bá wò gẹ́gẹ́ bí ènìyàn, èèyàn wò wípé nǹkan tí wọ́n ṣe, nǹkan tó tọ́ sí ènìyàn láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn ni. Ìdí nu tí ìgbé ayé ọmọ Ọlọ́run fi yàtọ̀ sí ìgbé ayé ènìyàn sáà. Gbọ́ mi dáadáa. Ìgbé ayé ọmọ Ọlọ́run, aṣojú Ọlọ́run, ikọ̀ Ọlọ́run, bàbá tó jẹ́ ọmọ Ọlọ́run, ìyàwó tó jẹ́ ọmọ Ọlọ́run kò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ sáà. Ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ pẹ̀lú ìbámu pẹ̀lú ètè Ọlọ́run. Bí èèyàn bá ti ń la nǹkan kọjá, ìbéèrè ló yẹ kéèyàn béèrè lọ́wọ́ Ọlọ́run. Olúwa, kí ló dé tó o fi gba nǹkan wọ̀nyí láàyè? Tó o bá gbà á láàyè, kí lọ́nà àbáyọ? Kì í ṣe ìráhùn. Ará mi nínú Olúwa, ẹ já wo ẹsẹ̀ àkọ́kọ́ tí a ti kà fún wa ní ẹsẹ̀ àkọ́kọ́. Ó ní àwọn ènìyàn náà ṣe ìráhùn. Àwáwí. Ìráhùn. Àwáwí. Kí wá ní ìráhùn tí wọ́n ń ṣe? Ìráhùn náà wà ní wípé ìráhùn wọn jẹ́ ọ̀rọ̀ búburú létí Olúwa.
ìráhùn tí wọ́n ṣe yẹn kìí ṣe ìráhùn lásán o, nínú ìráhùn wọn sí Ọlọ́run wọ́n sọ ọ̀rọ̀ tó burú sí Olúwa àwọn olúwa. Inú ọmọ ìlàkọjá tí wọ́n náà ń là kọjá, ó yẹ Ọlọ́run gbọ́ láyè kó ní ìlàkọjá díẹ̀ kí ògo Olúwa lè bá jáde, kí orúkọ Olúwa lè bá di gbígbéga, kí àwọn èèyàn lè bá túbọ̀ súnmọ́ Ọlọ́run sí. Ṣùgbọ́n tí wọ́n bá wà ń sọ ọ̀rọ̀ búburú sí Ọlọ́run, wípé Ọlọ́run sí Ọlọ́run ń bẹ sá, kò sí Ọlọ́run, òróró ní Ọlọ́run. Níbo ni Ọlọ́run wà nígbà tí mò ń gbààwẹ̀, nígbà tí mò ń gbàdúrà, tí ò rí ìlàkọjá mi, tí ebi sì ń pa mí, tí ojú ń pọ́n mi, tí mò ní ìrírí ìyàgàn, tí ìyà ń jẹ mí? Níbo ni Ọlọ́run náà wà? Ọ̀rọ̀ búburú ní létí Olúwa tí inú Ọlọ́run kò dùn sí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí ọmọ Ọlọ́run bá ní ìrírí ìlàkọjá, Ọlọ́run ń retí kí ọmọ Ọlọ́run dúró. Ọlọ́run ṣetán láti ṣe nǹkan ni. Gbọ́ ìwọ tó ń gbọ́ mi lákòókò wò. Nígbà tí èèyàn ọmọ Ọlọ́run bá ní ìlàkọjá, ní lọ́kàn pé Ọlọ́run ní ohun tó ga láti ṣe nínú ayé rẹ̀, kì í ṣe ìráhùn ló kàn. Bíbélì sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì sì ráhùn, wọ́n sọ ohun tí ó burú létí Olúwa. Àwọn tí Ọlọ́run mú la ìrìn àjò ọjọ́ mẹ́ta já, tí àwọn ọ̀tá padà sẹ́yìn, tí wọ́n rí dídára Olúwa, tí Ọlọ́run sí àwọsánmọ̀ tó fi ń tọ́ wọn, tó tan ìmọ́lẹ̀ fún wọn, tí wọn ò gbé fìtílà lọ́wọ́ rárá. Wọ́n ti gbàgbé kí sì ni tí wọ́n ráhùn sí, ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ohun tí wọ́n ráhùn sí náà ní í ṣe pẹ̀lú ìlàkọjá lákòókò ìgbà náà. Kí sì ni ìlàkọjá náà? Ìlàkọjá wípé ebi ń pa wọ́n. Wo ẹsẹ̀ kejì yẹn pẹ̀lú mi. Àwọn ènìyàn sì ń kégbe tọ̀ Mósè lọ. Ó tó di pé wọ́n kégbe tọ̀ Mósè lọ ní ẹsẹ̀ abala bíi wa. Nígbà tí Olúwa sì gbọ́, ìbínú rẹ̀ sì ru, iná Olúwa sì ràn nínú wọn, ó sì run wọ́n, àwọn tí ó wà ní òpin ibùdó náà. Nínú Bíbélì tí ìròyìn ayọ̀, ó sọ wípé wọ́n ráhùn, wọ́n ń kùn sí Olúwa títorí pé ebi ń pa wọ́n. Ebi ń pa wọ́n. Ẹ bá wá wò létí ènìyàn, yẹn náà wá wò wípé oúnjẹ tí wọ́n fẹ́ jẹ, ebi ń pa wọ́n lójú, wọ́n mọ̀ ráhùn. Tí Ọlọ́run náà bá wá lè fún lóúnjẹ lákòókò gbà yẹn, Ọlọ́run náà tó mọ̀ pé ebi ń pa wọ́n ńkọ́. Ṣùgbọ́n lákòókò gbà tí ọmọ Ọlọ́run bá ní ìlàkọjá, kò yẹ kí èèyàn fi wèrè pé Ọlọ́run. Ohun tí Ọlọ́run retí wá lọ́wọ́ wa ní àkókò yìí ni wípé kí ìgbàgbọ́ wa ru sókè sí Ọlọ́run, kí Ọlọ́run lè bá ṣe ohun tó lá. Igbe àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ kó tó di wípé àwọn ọmọ Ísírẹ́lì lọ kígbe bá Mósè. Ṣebí ìbéèrè ló yẹ kí wọ́n béèrè wípé Mósè, a ti wà níbí báyìí, ebi ń pa wá, kì í ṣe ìráhùn. Ní ẹsẹ̀ ìkejì ní àwọn ènìyàn náà sì kígbe tọ̀ Mósè lọ. Nígbà tí Mósè sì gbàdúrà sí Olúwa, iná sì rẹlẹ̀. Mo ní ìyọnu díẹ̀ ní bíbáyìí. Nígbàkígbà tí ọmọ Ọlọ́run bá kọjá ààyè rẹ̀, ojú àpá kìí jojú ara mọ́. Nínú Bíbélì tí mo kà fún wa yìí, nígbà tí ènìyàn Ọlọ́run gbé ohùn sókè, tí ìbínú Ọlọ́run pé Olúwa má ṣe run àwọn ènìyàn wọ̀nyí, lótìtọ́ ni wọ́n ti ṣẹ̀, dá iná yìí dúró nínú àwùjọ àwọn ọmọ rẹ̀. Bíbélì tí mo gbé dání sọ wípé iná náà sì rẹlẹ̀, kò sọ pé iná náà sì kú. Àpá yẹn wà níbẹ̀. Ewu tí mo fẹ́ kí ìwọ tó ń gbọ́ mi ní àwùrọ̀ ẹ̀kú yóò sá fún nìyí. Nígbà tí o bá lu okùn tàbí ìdájọ́ Olúwa, àpá Olúwa kì í tán. Àpá Olúwa yóò wà lára rẹ fún àmì àti fún iṣẹ́ ìyanu. Àwọn èèyàn wà mọ̀ bẹ̀rù Ọlọ́run nípasẹ̀ rẹ wípé ọjọ́ rántí ìyá alágbájá nígbà tó sọ̀rọ̀ tó korò, lótìtọ́ lọ́lọ́run dáríjì, ṣùgbọ́n Ọlọ́run ti lù ú, wo àpá yẹn ní ń bẹ lára rẹ̀, àpá yẹn ń bẹ lára rẹ̀. Ọlọ́run náà sọ fún àwa náà láwùrọ̀ yìí pé bí àwa náà ti jẹ́ ọmọ Ọlọ́run, a kò gbọdọ̀ ráhùn, a kò gbọdọ̀ sí àwáwí ojú Olúwa korò sí. Ìráhùn lọ́nà òdì láti fi wèrè pé Ọlọ́run, láti sọ di agbára Ọlọ́run kù nínú àwọn àwáwí wa. Ó mọ bí Ọlọ́run nínú. Ó mọ bí Ọlọ́run nínú. Ohun òmíràn tí àwa náà nílò láti bá àwa náà ti wá ti ṣe àwáwí ní ìgbà kan rí, o ní láti wá ojú rere Ọlọ́run. Bí àwọn ènìyàn náà ti ṣe tí wọ́n wá ojú rere ìránṣẹ́ Ọlọ́run. Má gbàgbé wípé Ọlọ́run fi ìránṣẹ́ yẹn sí orí rẹ, bóyá nínú ìjọ tó wà, bóyá ní orílẹ̀-èdè tó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, bóyá nínú àwùjọ tó wà, ọba tí ń bẹ ńbẹ̀, Ọlọ́run gbé wọn síbẹ̀ kìí ṣe tirẹ̀ láti sọ̀rọ̀ búburú sí àwọn aláṣẹ,
kìí ṣe tirẹ̀ láti sọ̀rọ̀ sí àwọn àlùfáà rẹ, kìí ṣe tirẹ̀ láti sọ̀rọ̀ tó korò. Ọlọ́run ló pe àlùfáà rẹ, Ọlọ́run ló pe àwọn aládarí yẹn síbẹ̀, ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣọ́ra kí o má bàa lu ìdájọ́ Ọlọ́run, kó má bàa lu ìdájọ́ Ọlọ́run. Mo sì gbàdúrà fún wa bí a ṣe ń gbìyànjú láti wá àánú Ọlọ́run yóò wá ayé tàwa náà kàn. Àwọn èèyàn wọn kérora wọn wá ojú rere Ọlọ́run sì gbọ́ nígbà tí ènìyàn Ọlọ́run kígbe bí Ọlọ́run. Jẹ́ ìwọ náà àti ṣe àwọn àwíkànrí, ìwọ náà ti ṣe àwọn ìráhùn tí ojú Ọlọ́run fi korò sí ọ. Ọlọ́run kọ sí ìwọ náà lónìí kí ìwọ náà kó wólẹ̀, kó júbà Olúwa, kó yọ̀ǹda ayé rẹ fún Olúwa wípé àṣìṣe ni Ọlọ́run sì ṣetán láti wo ìpẹ̀yìn rẹ dà. Ìwọ náà tẹríba gbàdúrà, sọ fún Ọlọ́run bó ṣe tẹrí ọkàn rẹ bá, sọ fún Ọlọ́run pé Olúwa wo ìpẹ̀yìn mi dà. Èmi náà ti ṣiṣẹ́, mo ti gbé ìgbésẹ̀ tó lòdì ní ìgbà kan rí, mo ti sọ ọ̀rọ̀ burú, mo ti fi wèrè pé ẹ̀yin Ọlọ́run nínú ìlàkọjá mi, nínú ìyàgàn tí mo wà, mo ti fi wèrè pé Ọlọ́run mi pé mi ò ní sin Ọlọ́run mọ́. Láì níṣẹ́ mi, mo ti ń fi wèrè pé Ọlọ́run wípé Olúwa bí Olúwa bá ń bẹ ní ọ̀run, bó ló ṣe lè gbà á láyè kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi, bó ló ṣe Ọlọ́run ṣe lè gbà á kí n má níṣẹ́ lọ́wọ́, pé ìwọ náà ti fi wèrè pé Ọlọ́run ṣetán láti dá sí ọ̀rọ̀ ayé tìrẹ náà. Ìwọ náà tẹríba, sọ fún Ọlọ́run pé Olúwa dáríjì mi, dárí àwọn àìṣedéédé mi jì mí, ó sì ṣetán láti dárí yàn. Bó ti ń gbàdúrà yẹn, bẹ̀bẹ̀ fún àánú pé Jésù ó kú fún mi, dárí àwọn àìṣedéédé mi jì mí. Jésù Olúwa wa. Mo gbàdúrà fún àwọn ayé wọ̀nyí tí wọ́n jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa wípé kí ẹ wo ìpẹ̀yìn àwọn dà. Ọlọ́run ẹ wo ìpẹ̀yìn wọn dà. Ọlọ́run ṣàánú fún wọn bí wọ́n ti ń lọ nínú ìrìn àjò ayé wọn. Olúwa darapọ̀ mọ́ wọn. Gbogbo àwọn àwáwí, gbogbo àwọn ọ̀rọ̀ búburú, gbogbo àwọn ọ̀rọ̀ wèrè tí wọ́n ti sọ sí ẹ̀yìn Ọlọ́run, bí Mósè ṣe ké nítorí àwọn ọmọ Ísírẹ́lì, èmi náà gbé ohùn àdúrà sókè nítorí pé àánú ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ wípé kẹ́ ẹ ṣàánú fún àwọn ayé wọ̀nyí tó ń gbọ́ ohùn mi ní àkókò. Olúwa ṣàánú fún ayé wọn, Olúwa yọ́nú sí wọn, Olúwa wo ìpẹ̀yìn dá wọn sàn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Yóò dára fún yín bí ẹ ti ń gbọ́, bí ẹ sì ti ń tẹ̀síwájú láti máa gbọ́ ètò yìí láti ìkànnì yìí lójoojúmọ́. Àkókò oore ọ̀fẹ́ fún ti òní yóò dára fún wa. Má gbàgbé, ìwọ tó o bá ti darapọ̀ mọ́ wa láti máa jẹ́ alábàápín ètò yìí, bọ́tìnì pupa ti ń bẹ lábẹ́ ohun tó fi ń wò wá, tó fi ń gbọ́ ohùn yìí, tẹ bọ́tìnì pupa yẹn, èyí ni yóò fún ọ lórí ọ̀fẹ́ láti lè darapọ̀ mọ́ ìkànnì tẹlifíṣàn Seed of Life TV. Bákan náà pẹ̀lú aago tí ń bẹ ńbẹ̀, aago ìránnilétí yẹn náà, fọwọ́ rẹ bá, bó bá ti fọwọ́ rẹ bá, òní ọmọ rán létí ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde ní ìkànnì. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó tó fún ayé rẹ̀.